ṣé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ò kíni kú lé irú ẹni bẹ́ẹ̀ ṣe tán àti pàdánù káàbọ̀ nìyẹn. Ohun yìí mo fi kí kú lé káàbọ̀ sórí ètò yín ètò wa Ojuri lórí tẹlifíṣàn Orísun amóhùnmáwòrán alárààgbà ìdá ibẹ̀ làwà tá a ti ń kàn án sí yín. Ètò Ojuri ládìídì pé amọ̀ ẹ̀bí àti ẹ̀lẹ̀kẹ́ ńlẹ̀ iṣẹ́ yìí pé kó máa wójútùú sí pọ̀npọ́n yẹn tí ń kojú ọmọ èdè ènìyàn pé kó máa wójútùú sí orírúurú tọmọ èdè ènìyàn bá ń kojú ilé ayé tá a wà yìí kí ni wọ́n ń kojú tí ò sẹ́ni tó fẹ́ bá sọ wọ́n lẹ́ ń bá dákú tó bá dákẹ́ sínú ruwa ní bẹ́ẹ̀ a máa dákẹ́ kú òun táàfù á máa wò wípé kò sẹ́ni tá a fẹ́ bá sọ ẹ máa gbé òbá sórí ètò yìí mo nígbàgbọ́ pé nígbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀yin náà ẹ máa lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó olótí ti dí ètò yìí jáde látìgbà tí ètò yìí tó ti bẹ̀rẹ̀ ìdí nìyí tá a fi ń kó bẹ́rẹ́ fún àwọn aláṣẹ ìgbìmọ̀ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun tí wọ́n dìde gbé ètò ìkalẹ̀ pé ká máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sórí ètò yìí lákọ̀tún Ibraheem Ganiy lórúkọ tèmi o ara lọ́mọ present tèmi lọ́mọ alọ́rà tí ò gbàràdá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan bọba tẹ́lúmẹ́rẹ́ ló ń kí pé ẹ kú ilé ẹ káàbọ̀ sórí ètò yìí. Ètò Ojuri ń tẹ̀síwájú iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ibẹ̀ náà la wà tá a ti ń kàn sí yín lórí ètò tá a pè ní Ojuri. Nílé agbára fún títọ̀sẹ̀ yìí ẹ mọ̀ pé èmi àti àwọn àlejò mi lájọ́ máa ń fi òbèlé tukọ̀ ètò yìí tí gbogbo ẹ̀ fi máa ń dùn tí sì máa ń dún bí ìlú dùndùn tẹ́yìn náà máa ń sọ pé ẹ̀ ń gbádùn ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Mo tún ti ní àlejò nílé agbára ẹni tó jẹ́ lámẹ̀ẹ́tọ́ àwùjọ òbí ìyá aya rere lọ́ọ̀dì ọkọ nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìtọ́ ọmọnìyàn wọ́n kájú ẹ̀ ẹni tí mo aláǹfààní àti fi hàn ẹ̀yin aráalé àwọn náà ni ẹni tẹ́tí mọ̀ bẹ́ẹ̀ ni mo wo arábìnrin Adébọ́lá Olateju tí wọ́n jẹ́ lámẹ̀ẹ́tọ́ àwùjọ ẹ káàbọ̀ sórí ètò Ojuri o. ẹ kú kalẹ̀ atọ́kùn ẹ kú ètò. ilé ńkọ́ o. ilé wà. ẹ káàbọ̀ sórí ètò yìí mà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. lórí ètò Ojuri fún títọ̀sẹ̀ yìí níbo là ń lọ ibi tá a fẹ́ yà kò jìn àmọ́ ibi tá a fẹ́ yà díẹ̀ ó dàbí ẹni pé ó pọ̀ ibi tá a ń lọ òjì ibi tá a fẹ́ yà ló pọ̀ a fẹ́ bójú wo ìmọ̀ lu ọmọ ní ìlò ipá ìmọ̀ lu àwọn ọmọdé ní ìlò àìtọ́ láwùjọ wa tí olóyìnbó ń pè ní child abuse torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé tó wà ní àyíká àti àyídà wa ó ní ìwádìí tá a ṣe fi hàn wípé wọ́n ń kojú lílò lọ́nà àìtọ́ ẹ rí òbí mi tó sọ pé òun gangan lòún dàjẹ́ sí ọmọ lójú bó bá gbé ọmọ sípè báyìí àánú Ọlọ́run ó sì ṣe yín ẹ̀tọ́ á máa gbọ́ ẹbẹ́ mi mo bímọ mi ẹ̀yin lẹ́ẹ̀bà sọ bí ń ṣe tọ́ ni irú àwọn ìwà yìí sódà ẹran mi ẹni tí ò tiẹ̀ ọmọ tí ò tiẹ̀ tí ì já lẹ́nu ọyàn wọ́n gbọ́jáde lójú pópó pé bí ò bá ti kiri kó pa ó wọlé inú bí èyí tó bá pa ibẹ̀ láti yọ owó oúnjẹ fún ọ sírú ìwà yìí sódà wọ́n fọ ọmọ sẹ́dọ̀ ẹlòmíì pé ẹ dákun ẹ má bá ń tọ́jú ọmọ yìí o mo sáré lọ síbi kan ní o fúngbà díẹ̀ kí n fi dé nígbà tí ìyá ọmọ àbí àbọ̀ wọn bá fi dé ẹ ti rí pé ọmọ yìí àwọn ti lò ó ní ìlò omi òjò irú ìwà yìí so yẹ kó máa lọ bẹ́ẹ̀ láwùjọ wa tá a pè ní child abuse ọ̀nà wo la lè gbà láti dẹ́kun irú ìwà yìí torí pé èmi á máa pè ní ìwà àbàjẹ́ láwùjọ wa kódà ó ti wá ràn mọ́ bí iná ọyẹ́ so yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ̀nyí àtàwọn ọ̀rọ̀ míì la fẹ́ láǹfààní àti pẹ̀kẹ́lù lórí ètò Ojuri fún ti tòní arábìnrin Adébọ́lá Olateju wọ́n bẹ ní agbára pẹ̀lú mi tí wọ́n jẹ́ lámẹ̀ẹ́tọ́ àwùjọ kí ló tọ́ kí ló yẹ ká ṣe lásìkò tó yẹ láǹfààní àti pẹ̀kẹ́lù lórí ètò Ojuri fún ti sáà yìí àmọ́ kó tó di pé àwọn ọmọ tẹ̀wájú ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bínú arábìnrin Adébọ́lá Olateju ẹ káàbọ̀ sórí ètò ilé ẹ̀kan sí i. kí là ń pè ní ìfìyàjẹ ọmọ lọ́nà àìtọ́. olóyìnbó pè ní child abuse. àwa pàápàá gan-an a ní èdè tá a lè pè é ṣe mọ̀ pé òyìnbó nìyẹn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lílo ọmọ ní ọ̀nà àìtọ́ lílo ọmọ nílòkulò fífìyà jẹ ọmọdé yíyan ọmọdé jẹ because ìyàn jẹ ni ṣe rí àwọn èèyàn máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń wo èní wọn kì í rántí ọ̀la àwọn àgbà dẹ̀ máa ń sọ wípé èní ìta rí àti rí ṣùgbọ́n ọ̀la ṣàgbà èní ó jù wá lọ bẹ́ẹ̀ni ọmọ tẹ́ ń gbé gbálé lórí títì tó ń lọ yẹ ọba wà nú wọn o kábíyèsí president wà nú wọn o gọ́fúnà wà nú wọn o ẹ wo mo rí àwọn ìrírí kan tó jẹ́ pé ó jẹ́ kó máa ń bà mí lẹ́rù gan ní gbogbo ẹ̀dá alààyè tó wà lórílẹ̀ alààyè ọmọdé ni mi fẹ́ ṣẹ̀ láyé lẹ́yìn náà ẹni tó bá wà nínú ìpọ́njú ṣe rí àwọn ọmọ kéékèèké tẹ̀ ń wò yẹ ẹ lè rò kó bóyá àwọn ọmọ kan tó ń lọ ṣùgbọ́n tó bá yá tí wọ́n bá dàgbà gbogbo ohun tẹ́ fi ṣe fún wọn ní kékeré yìí
ó wà lọ́pọlọ wọn o wọn gbàgbé wọn ní gbàgbé ẹni tó bá dẹ̀ wà nù pọ́njú tẹ́ rò pé bóyá kò lè dára fún tó wá yá tó búrò bọ́ kúrò nù pọ́njú ẹ̀ tó wá bọ́ sínú ọ̀rọ̀ ojúbo ló fẹ́ fojú sí sẹ́ra àwọn méjèèjì yẹn ló sọ̀rọ̀ ó ṣẹ̀ láyé torí ọmọ tó wá sáyé òun náà wá lo ìṣẹ̀dá tiẹ̀ ni òun náà Ọlọ́run náà wá sáyé láti wá ṣe nǹkan kan ni ṣùgbọ́n torí pé wọ́n ní àǹfààní léni láti wà ní ipò ẹni tó lè ràn lọ́wọ́ instead kó wá ràn lọ́wọ́ yẹ ó wá di ẹrù wúwo kún orí ọmọ yẹ ẹrù táwọn ọmọ yẹ ò rèlù ẹrù tó ju ọjọ́ orí rẹ̀ lọ tó ju ọjọ́ orí wọn lọ tí a ju agbára wọn lọ tó ju sáìsì wọn lọ ń lọ́pọ̀lọpọ̀ ń dìlé lórí torí pé a wò pé léni yìí àwa la wà ní ipò tá a lè ran àwọn ọmọ yẹn lọ́wọ́ bóyá because ìkankan máa wà a máa yànnà náà àwọn kankan ṣùgbọ́n ibi tó ti wọ́pọ̀ jù ní pé ọmọ téèyàn fúnra rẹ̀ òbí nínú tí wọ́n wá fi ti yàn tàbí tó jẹ́ wípé bóyá kò tiẹ̀ kò àbí ó gbà níbì kan látọ̀dọ̀ òbí ẹ̀ ó jálágbàtọ́ fọ́mọ kan tàbí pé ọmọ yẹn gan ò tiẹ̀ ní àwọn òbí láyé mọ́ so tí ó ṣe pé irú àwọn ọmọ yẹn kò síbi tán lè lọ kò síbi tán lè sá sí wọ́n ti gba kámú ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé tá a bá bẹ̀rẹ̀ sí lọ bẹ́ẹ̀ yẹ a máa rí pé in fact apart from pé a ti ẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹ sẹ́ ẹ rá àwọn tó ti wúrú ìwà yẹ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ló kìkà bá mọ̀ bọnu lẹ́nu torí barista kọrin kan nígbà kan ẹ jẹ́ gbọ́ ó ní ọmọ o ìpẹ́ dàgbà ọmọ ọjọ́ sí o ṣe mọ̀ ó kọrin yẹ pé kò sí ọmọ tán máa gbókúta lé lórí ó máa dàgbà á padà dàgbà bẹ́ẹ̀ ni tọmọ yẹn bá dẹ̀ wá dàgbà tán ibo ló fẹ́ fojú sí mo fẹ́ fún yín àwọn àpẹẹrẹ fún gbogbo irú àwọn tó mú ọmọ tira tí wọ́n mú ọmọ sọ́dọ̀ tí wọ́n jẹ́ alágbàtọ́ kí wọ́n máa gbọ́ mi èyí máa ṣe àríkọ́gbọ́n torí pé sẹ́rí ilé ayé Ọlọ́run tẹ̀ ń wò yìí o ó lágbára gan o Ọlọ́run ẹ̀san ni o gbogbo ohun tó lúkálùkù bá dẹ̀ ṣe ó máa gbẹ̀san rẹ̀ mo mọ arákùnrin kan tó jẹ́ pé Ọlọ́run ti gbàdúrà wọn gan sí tó jẹ́ pé Ọlọ́run dídì ṣàánú fún wọn bá sọ pé Ọlọ́run ṣàánú fún wọn nípa owó nípa nǹkan ìní nípa burú yìí bẹ́ẹ̀ ni arákùnrin ó jẹ́ni tó tètè tí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tètè kú so àwọn bí àbúrò bàbá bí kankan náà mú tira ni wọ́n ń tọ́ wọ́n tẹ̀ wá fìyà jẹ lọ títí náà ṣùgbọ́n orí àbúrò díẹ̀ so wọ́n ń tọ́ wọ́n ń sẹ́mọ̀ wọ́n máa ràn dúgbà lọ ayé ìgbà yìí oko ni wọ́n máa lọ sóko àròkọ á ṣe gbogbo ẹ̀ títí tó fi ó ṣàka school start so wọ́n láwọn ò lágbára gbà tó ka school start náà wọ́n wá o àwọn ò lágbára bí táwọn lágbára mọ́ lélẹ́yìí o ní tó bá mọ̀ kó fẹ́ ṣe ní ìsìnkú continue life láti bí wọ́n dẹ̀ tọ́ àwọn ọmọ tiwọn ṣùgbọ́n lè ní bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹni tí mo ń sọ yìí ló wá jẹ́ olú ní gbogbo ìdílé yẹn pátápátá nínú ìdílé yẹn bẹ́ẹ̀ ni ọba oníṣẹ́ àrà àwọn wọ̀nyẹn wá ń sọ fún wọn wá bẹ̀rẹ̀ sí wọ́n á sọ fún lójú ara rẹ̀ náà sọ pé tá bá jẹ́ pé àwọn mọ̀ wípé òun ló máa jẹ́ olú àwọn bá dẹ̀ tọ́jú ẹ̀ jù báyìí lọ tó bá jẹ́ pé àwọn mọ̀ wípé òun lọ́lọ́run máa gbé sókè láàárín ìdílé yìí àwọn bá ti ṣe nǹkan tó ṣe yẹ o wọn ò bá ṣe kẹ́ jù báyẹn lọ bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ó máa ra mọ́tò fún wọn ó gbàgbé àwọn ọmọ wọn tí wọ́n láwọn tó ń gbà yẹ kò sí bí wọ́n rí wọn jájá jẹ wọn gé ìràárìn mo máa ń sọ fún àwọn èèyàn tó bá ní 20 million lọ́wọ́ tó fi ní kọ́mọ ẹ lọ kàwé ní ìlú òkè òkun newspaper ò ní gbé torọ́ ọmọ ẹ ni torọ́ ọmọ rẹ ni bẹ́ẹ̀ ni o kò sí oníwèé ìròyìn kankan tó máa gbé ṣùgbọ́n sórí àwọn ọmọ aláìníyá àwọn ọmọ aláìní bàbá àwọn tó jẹ́ wípé obìnrin ọkọ ẹ̀ ti kú ọmọ opó ni tí ò sí agbára tó mú méjì inú wọn tó rán lọ sí yunifásitì tó tọ́ títí ẹ gbọ́ wọ́n á gbọ́ o wọ́n á gbọ́ láyé wọ́n á gbọ́ ìyẹn gan lọ́lọ́run máa kọ kalẹ̀ fún ẹ kò sẹ́nibọ̀dì tó máa sọ pé thank you torí pé ó rán ọmọ ẹ lọ sí ìlú òyìnbó pé oníkó lọ kàwé nílùú òyìnbó thank God fún grace tọ́lọ́run fún ẹ thank God fún ìgbésókè tọ́lọ́run fún yín ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n ìrànlọ́wọ́ téèyàn ṣe fọ́mọ ẹnì kejì òun gan ló fọwọ́ kan Ọlọ́run lọ́kàn ju ohun gbogbo lọ so tá a bá ti ń ro èní tá a bá ti rí èní yìí ká wò pé ọ̀la ó tóbi ju èní lọ ẹ jẹ́ kí n wá fi èmi tí mo jòkó kalẹ̀ kí n wá fi ṣàpẹẹrẹ kan nígbà tí mo wà ní bàbá mi jẹ́ nìkan tó jẹ́ wípé ó láìkì mi gan wọ́n dẹ̀ sọ wípé ibikíbi tó bá fẹ́ kàwé dé làwọn máa tọ́ ẹ̀. mo ṣe tán láti tú ẹ. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ibi tó bá ti gboyún ibẹ̀ náà ló ti gba sàtífíkẹ́ẹ̀tì sẹ́mo wọ́n yìí tọ́ ọmọbìnrin nígbà yẹn wọ́n ní ọmọbìnrin ọmọ agbówó ẹ̀ lùgbó lọ jẹ́ kọ́kọ́sẹ̀ télọ̀
jẹ́ kó kọ́ṣẹ́ kíní télọ̀ gbà yẹn sì lélẹ̀ bùbá tọwọ́ wọ rẹ̀ ní. ṣùgbọ́n Ọlọ́run gbàkóso wọ́n bẹ̀rẹ̀ sí tọ́ mi nílé ìwé bẹ́ẹ̀ suddenly mo wà ní first time for 5 ní dáàdì mi kú. ọ̀rọ̀ yìí ó máa ń jẹ́ ẹ̀kọ́ ńlá fún mi. mo wà ní first time for 5 dáàdì mi kú kò wá sí ìrànlọ́wọ́ kankan láti ibì kankan mọ́ èmi tó jẹ́ pé ìgbà yẹn boarding house mo wà wọ́n á sanwó dáàdì mi máa sanwó time 3 papọ̀ lẹ́ẹ̀kan náà receipt kan mo mọ́ ń gbà lọ́dún. ó wá di pé mo wá jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n á pè sí assembly. tí wọ́n sì àmọ́ pèdélé yín lórí kẹ́ tí ó jẹ́ pé mi nìkan ló máa kú ní gbogbo school tí mi sanwó school mo wá máa sunkún máa ké máa sá mo lè sunkún ọjọ́ 3 máa ké ṣá ní tí mo fẹ́ fàyọ̀ bẹ̀ ni wípé mọ́mì mi wọn kàwé wọ́n wá lọ sí àǹtí wa kan wà tó jẹ́ pé bí àbúrò dádì wa ló jẹ́ tọ́lọ́run ràn lọ́wọ́ ń gbà yẹ àwọn ni gbajúmọ̀ olóúnjẹ ní ìlú yẹ mi ní dárúkọ nígbà náà ó ti di polongo tó jẹ́ wípé gbogbo ibi tí gbogbo onímọ́tò tó máa lọ tó máa ń bọ̀ tí wọ́n bá ti débẹ̀ yẹ wọn ò ní jẹun bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti yọjú sí ọ̀dọ̀ wọn belé máa gúnyán máa ròkà máa ṣe gbogbo ẹ̀ tí bá wá ṣe tán látàárọ̀ tá ti ṣiṣẹ́ wọ́n wá fún mi ní ẹ̀bà kan kó ló gbà yẹ wọ́n wá fi pọ̀nmọ́ sí àbúrò dádì wa kan tó wà ó ní ọmọbìnrin kan ìyẹn primary 6 ló kà ó kọ́ṣẹ́ fọ́tò tí ìyẹn bá ti dé wọ́n á ní kó lọ mẹ́ran tó bá wù nínú ọbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ wá ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ mọ̀ jẹ pọ̀nmọ́ ọkùnrin méjì ni àǹtí tí mo sọ ẹ̀bí wọ́n á jẹun tó wù wọ́n máa wá wò títí pé ha Ọlọ́run sẹ́mọ̀ àkókò nìyẹn ìgbà kan wà tó jẹ́ pé kò sówó school rárá kò sí bí mo ṣe máa ṣe adẹ̀ máa ń ṣe extension ní school kò sí bá ṣe máa rìn sẹ́mọ̀ wípé mọ́mì mi lọ sọ́dọ̀ ẹ̀ torípò náà ni ó lówó lọ́wọ́ ń gbà yẹ àwọn ṣíálẹ̀dì wọ́n á pè wọ́n bí wọ́n á gẹ́gẹ́lẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n kàwé o ṣùgbọ́n wọ́n lówó lọ́wọ́ mọ́mì mi wá lọ síbẹ̀ mo fẹ́ kí àwọn ènìyàn tó ń wọ̀ nínú ilé mo fẹ́ ká máa kẹ́kọ̀ọ́ nínú tí mo sọ yìí. arábìnrin Adébọ́lá Olateju wọ́n kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ torí pé ó ní nǹkan tá a fẹ́ dì mú níbi ọ̀rọ̀ yẹn torí pé wọ́n ní bí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan tó ń lù ó ní nǹkan kan tó fẹ́ mú ni o nídìí irin tí ń lù ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ lọ yẹn ẹ bá fi gúnbì kan àmọ́ kó tó di pé ẹ bá fi gúnbì kan ẹ jẹ́ ká lọ sí ilé agbára lókè lọ́hùn bàbá dé àwọn ọmọ tẹ̀ wájú lórí ètò Ojúrí náà la wà ẹ kú ìkàlẹ̀ ẹ ń bá ọ̀rọ̀ kan lọ ká tó lọ sí ilé agbára lókè lọ́hùn bẹ́ẹ̀ ni ẹ fìdí ọ̀rọ̀ yẹn gúnlẹ̀. bẹ́ẹ̀ ni olótù máa gbálẹ̀ máa fabọ́ máa gúnyán iyán ilé olóúnjẹ dẹ̀ lílẹ̀ ní àwọn olóúnjẹ tó bá ń tà ẹ mọ̀ pé gígúnlẹ̀ abẹ́ bí ìsùn kan bá ti ń jiná ẹ máa gbé sùn kan kaná ni wọ́n wá fún mi ní ẹ̀bà kékeré àti pọ̀nmọ́ àwọn ìyẹn máa mú kan tó bá wù wọ́n panlá ní o ẹ mọ̀ pọ́mọdé dẹ̀ lélẹ́yìí gbogbo ẹ máa wọ̀nyàn lójú ṣùgbọ́n nígbà tí wọ́n bá fún yàn máa wá wo títí máa sunkún ní kọ̀rọ̀. àmọ́ ní ìsìn náà wà ń kọ́. wọ́n bọ̀ ṣùgbọ́n nígbà tó wá yá wọ́n sọ̀rọ̀ kan fún mi nígbà tó mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí sódà táwọn abiyamọ tó alágbàtọ́ tó wà nílé kí wọ́n lè máa kẹ́kọ̀ọ́. ìyẹn máa jẹ́kọ̀ọ́ fún wọn. pé tí ẹ bá fẹ́ ọjọ́ rere ọ̀la fún àwọn ọmọ yín ọmọ tẹ́ bá ti rí ní àgbègbè yín ẹ tọ́jú wọn. àbọ̀mọ tí wọ́n ní pé kẹ́ ẹ máa bá wọn tọ́jú gan ẹ tọ́jú ẹ̀ ń tòótọ́. ẹ tọ́jú ẹ̀ dáadáa tọ́rọ lè jẹ́ pé àtọ̀dọ̀ ẹ̀ ní ìrànlọ́wọ́ àwọn ọmọ yín pàápàá ti máa wá. bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ nílò ìrànlọ́wọ́ rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni a wá fẹ́ sanwó skul kò wá sí owó kankan rárá mọ́mi wá lọ bá pé kó yá wa ní owó yẹ ẹ mọ̀ kan tá àti yẹ ṣe àti yẹ ní òun máa fún wa ní owó yẹ pé ṣùgbọ́n mọ́mi máa fi ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ olóúnjẹ ní ọwọ́ ìgbà yẹn sílẹ̀ kan náà bí sílẹ̀ kan àbí mi ìmọ̀ iye tán owó yẹ o kò ní fálù gbà yẹ tí wọ́n san mọ́mi láti ṣiṣẹ́ 20 days fún owó tí wọ́n fún owó ojúmọ́ tí wọ́n san fún àwọn tó bá wọn fa bọ́ọ̀sì gbogbo ẹ̀ wọ́n ní láti sanwó wọ́n ní láti ṣiṣẹ́ fún 20 days nígbà yẹn kó tó di pé wọ́n fún wọn ní owó yẹ kí tó lọ sanwó school sà nígbà tí ó máa wá yá tí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọmọ àti yẹ kò sí kankan ní wọn tó yanjú kábíyèsí àti yẹ dẹ̀ ti kú tipẹ́ àwọn ọmọ yẹn wá di rádà kò sí kankan tó yanjú nínú gbogbo wọn gbọ́ ọmọ tó ń kó wọlé lórí tó ń fi lọ sí òfàsì tán lọ ń ṣe master tán ṣe gbogbo ẹ̀ tó fi àwọn ọmọ tó gbàtọ́ tó fi wọ́n ṣe ẹrú àwọn ọmọ títí ẹ tó bí pé kí ẹ lè gòkè ọ̀làmọ̀ lágbára o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni Ọlọ́run ṣeun mo gba ìpè kan ní last week nílé wọn mọ̀ pé mi ni wọ́n pè wọ́n ní mo ní adélẹ̀ ń pè wọ́n ní adélẹ̀ kò wọ́n ní ọmọ dáadáa ọmọ alálùbáríkà ìwọ nìkan ṣoṣo lọ́mọ alálùbáríkà tó wà láàrin wọn
àná nìyẹn o èní ni àdẹ tó wá mọlẹ̀ tó máa tún sú ọ̀la tó máa sú lọ́la. nígbà tó bá fi ọmọ tira tó jẹ́ pé ó lágbára láti ràn lọ́wọ́ kó lọ sí skul kí ló wà ńbẹ̀ kí ọmọ lọ sí skul bí yẹn bá fẹ́ gbọ́n àwọn tó ń gbọ́ ọmọdọ̀ ní ìsìn gan wọ́n máa lọ sí skul tó bá ti skul dé á wá ṣiṣẹ́ ilé bó ṣe ṣe ń sìn nìyẹn torí ọjọ́ ọ̀la ni kì í ṣe tèmi yìí nígbà tó bá ní agbára láti ṣe tó wá ti rí pé orí ọmọ tó ń fi ọmọ tó fi sọ́dọ̀ bóyá ọmọ ẹ̀gbọ́n ni bóyá ọmọ àbúrò ni bóyá àwọn òbí ò sí nítòsí bóyá àwọn òbí ẹ̀ ti kú tó ń lò nílòkulò bí omi òjò tó gbé ọjà lé lórí tó ní kó máa kiri ní bus stop tó gbé ọjà lé lórí tó ní kó máa kiri ládùúgbò pé tí ò bá jẹ bí ò bá tàtà kò ní jẹun tó mọ máa ṣe pèrè bidibidi tó mọ máa bú ó rántí pé ọjọ́ ọ̀la ń bọ̀ wá. arábìnrin Ọlátẹ́jú torí pé a máa dùn mí lọ́pọ̀ ìgbà bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nínú ilé n ò fẹ́ mọ nǹkan tá à ń pè gan-an ní ọmọ ni torí pé nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìdílé a ní bàbá a ní ìyá a sì ní àwọn ọmọ ìyẹn gẹ́gẹ́ là ń pè ní ìdílé ìyẹn fámìlì bàbá wa bí ni ipò wo gan ni ọmọ wà nínú ilé. ṣé rí mo máa ń sọ ọ̀rọ̀ kan pé kì í ṣe gbogbo ẹni tó bímọ nínú ẹ̀ báyìí ló la bíyamọ rárá gbogbo ẹni tó lọ́n fún lọ́mọ tó bímọ bá bí mẹ́wàá torí pé ọ̀pọ̀lọpọ̀ gan ló bí ọmọ yẹn fúnra rẹ̀ kì í ṣe gbogbo wọn lábí ọmọ. ẹ bá rí ìdìwé bá pọ̀lọpọ̀ ṣe máa ń tọ́jú ṣe máa ń mú ọmọ wọn nulẹ̀ sẹ́yìn sílẹ̀ bí ọmọ ìṣá. kí lẹ̀ ń sọ yìí mo à ń ṣe evangelism ní under bridge ní ọjọ́ kan bàbá rí ọmọ kékeré kan ní abẹ́ bridge ọmọ yẹn ojú bí ọmọ bíi 10 to 12 years lọ ọkùnrin mo wá wòye wò mo ní ọmọ yìí kí ló ń ṣe ń bì báyìí mo bá pe ọmọ yẹn mo ní kí ló wá ṣe ń bì ló bá ń gbọ̀n mo ní kò sí kankan tá a fẹ́ fi ṣe kí ló wá ṣe ẹ jẹ́ mọ̀ pé àti Ìbàdàn ló ti fẹsẹ̀ rìn wá. kábíyèsí. ó ní olójoojúmọ́ ni wọ́n máa ń nà ó ní wọ́n máa ń nà ó níjọ́ yẹn bá ti ó ní bàbá ẹ̀ tẹ̀ ni ó ní bàbá sọ pé ó máa pa ẹ́ lé ni. lọ́mọ bá di sáńlé. bó ṣe sáré yẹn ó wá wà ní. wọ́n ti ẹ̀pọ̀ lábẹ́ bíríìjì. ó wá wà lábẹ́ bíríìjì mo wá ní kí ló ń ṣe nísìnyí mọ̀ kan tó ń ṣe ó ti wá darapapọ̀ mọ́ àwọn olè tó jẹ́ pé òun nígbà yẹn ọmọ yẹn ni wọ́n ń gbé tó jẹ́ pé wọ́n ibi tọ́wọ́ wọn bá tó bóyá ju wíńdò tó kéré ọmọ yẹn náà ló máa wọlé ẹ wo ibi tí àìbìkítà àti àìnífẹ̀ẹ́ ibi tó bọ́ ọmọ yẹn dé a ní láti dá owó jọ ń bẹ̀ yẹ a ní láti wá bí ọmọ yẹn ṣe máa padà sílé níbẹ̀ yẹ kí ọjọ́ ọ̀la ọmọ yẹn kó má bàa bàjẹ́ pátápátá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ ọ̀la ọmọ náà ti bàjẹ́ nípa títí ọmọ bíi irú eléyìí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ máa rí ẹlòmíì tó ń lọ sílé aṣẹ́wó léde ẹ máa rí bẹ́ẹ̀ bá béèrè question lọ́wọ́ ẹ̀ irú àwọn kan báyìí náà ló ti ẹlòmíì débẹ̀ irú kan báyìí ló ti ẹlòmíì kó lọ máa jalè irú kan báyìí ló ti ẹlòmíì kó lọ máa ṣe atrocities ṣẹ́mọ̀ nígbà tó bí ayẹ kọ́ ọmọ lọ sí skul tí ò lọ sí skul tó wá di ọjọ́ ọ̀la báwo lẹ ṣe rí pọ́mọ yẹn náà fẹ́ meet up pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ náà so ẹ jọ mo fọlọ́run lódùmarè bẹ̀ gbogbo abiyamọ tó wà nulẹ̀ kì í ṣe gbogbo abiyamọ ní abiyamọ ẹni tó bá tọ́jú ọmọ tó nífẹ̀ẹ́ ọmọdé tó nífẹ̀ẹ́ ọmọ làkejì òun lábiyamọ ìyẹn lápẹ̀ lábiyamọ bẹ́ẹ̀ ni. ìṣe pé tó dẹ̀jẹ̀ gan lọ́mọ lórí rárá o ẹlòmíì gan dẹ̀jẹ̀ lọ́mọ lórí bó ṣe ń lù ú ẹ máa béèrè lọ́wọ́ ọmọ yẹn máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹjọ́ ṣé màmá yìí ló bí o ṣé ìyá yìí ló bí o smọ́tì wọ́n á ti gbà lórí smọ́tì wọ́n á ti lù bẹ́ẹ̀ ni wọ́n á wọ́ ọmọ mi lẹ́bẹ̀lẹ̀ ara ọmọ mi máa bọ́ lórí pé wọ́n ń bọ́ ọmọ wí. wickedness ọkàn ènìyàn burú jáì ta ló lè mọ̀ ṣe rí ẹ má jẹ́ ká ba ògo ọ̀la àwọn ọmọ yìí jẹ́ ẹ jọ sà tá a bá ti ṣerú eléyìí fún àwọn ọmọ ìsìn ọjọ́ ọ̀la orílẹ̀-èdè la tún bàjẹ́ pẹ̀lú ọjọ́ ọ̀la orílẹ̀-èdè la tún bàjẹ́ pẹ̀lú because bóyá irú àrà àwọn ọmọ yìí tó yẹ kó lọ sí skul tọ́lọ́run ti gbé dìde tọ́lọ́run ti fàmì sí pé Ọlọ́run ló máa ṣe orílẹ̀-èdè tó máa tó orílẹ̀-èdè ṣe àti bá tí wọ́n jẹ́ àjẹká lọ sí skul báwo ló ṣe bá dé ibi gíga àwọn wílígàsì náà ló máa wà mẹ́. so ẹ gbọ́ ẹ jẹ́ ká ti torí ìdílé wa àwọn ọmọ wa ìwọ gan pàápàá tó rán àwọn ọmọ lọ sí òfàsì tó rán ọmọ lọ sí iléèwé gíga tẹ́ ń san 500,000 per time tó jẹ́ pé ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ kò lọ public school lásán ó ti gbàgbé pé àwọn ọmọ tiẹ̀ máa dàgbà òun náà máa dàgbà tó bá dojú ọ̀la inú rẹ̀ ò lè dùn o ṣe rí mo ti rí oríṣiríṣi o ẹ jọ torí ọ̀la ni kì í ṣe torí èní ẹ má jẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn kó bàjẹ́ ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn tán gbé gbálé lórí wọ́n máa fipá bá wọn lò pọ̀ wọ́n fipá bá wọn lò pọ̀ ọmọ mi àti kò tí ní pé 10 years ó ti lóyún ọmọ mi kò tí ní pé kinní kan á ti lóyún mo ti rí kan tó jẹ́ pé sà in fact ó lóyún belé yìí gbogbo wa là ń bẹ̀rù pé báwo lọmọ yẹn ṣe máa bí ọmọ yẹn báwo ló ṣe máa bí ọmọ yẹn kò ju lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí lọ. iṣẹ́ olúwa àwa má rí dìímọ̀ ni. nípa irú kan báyìí náà dẹni nípa ìwà àbìkítà ìwà ọ̀dájú ìwà ìkà tó wà nínú ẹlòmíràn òun ni gbogbo orú kan báyìí fi ṣẹlẹ̀ so
ẹ jẹ́ ká wùwà abiyamọ kì í ṣe ọmọ wa nìkan ni ká máa tọ́jú àwọn ọmọ tá a gbàtọ́ ẹ jẹ́ ká ṣe wọ́n gẹ́gẹ́ bí ọmọ mo dẹ̀ ti rí àwọn tó jẹ́ pé wọ́n gbọmọ tó jẹ́ pé ẹ lè mọ̀ pé kì í ṣọmọ wọn. ó bá ṣe kò sí ṣe ká má mọ̀ ní kàndánù rẹ̀ sí ni o. bẹ́ẹ̀ ni mo ti rí tó jẹ́ pé mo mọ̀ dáadáa in fact gbà tí wọ́n sọ fún mi pé kì í ṣe ìyá yẹn ló bí mo ní irọ́ ni mo ní irọ́ ni màmá yẹn wá sọ fún mi pé àti bí ọmọ bíi 2 years nìyá ẹ̀ ti kú tó ti gbọmọ yẹn tira gbogbo ibi education tẹ àwọn ọmọ tiẹ̀ ní lọmọ yẹn ní in fact ó pápá ọmọ yẹn gan ju àwọn ọmọ rẹ̀ lọ lẹ́ni ọmọ yẹn ló padà wá fẹ́ olówó sẹ́mọ̀ kéèyàn wù torí ọlọ́run yìí ó ní ètò fúngbé ayé ènìyàn ó ní ètò ẹ̀ dáadáa so ẹ jẹ́ ká wùwọ́ ọmọlúàbí kò dìgbà tíjọba bá mú wa ní pápá ní ìjọba náà ń try o sẹ́wọ̀n pé ìjọba ti ṣòfin especially in Lagos State a sì ń padà bọ̀ so kò dìgbà tí ìjọba bá mú wa ní pápá leke ṣùgbọ́n ẹ jẹ́ ká wà fúnra wa ẹ jẹ́ ká jòkó kalẹ̀ ká wò báwo la ṣe lè tún orílẹ̀-èdè ṣe báwo la ṣe lè tún ìdílé ṣe báwo la ṣe lè tún ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ṣe ẹ jẹ́ ká jòkó kalẹ̀ káwa náà tiẹ̀ wò pé tó bá di lọ́la àmọ́lẹ̀ tí ó sú ọ̀la lágbára gan ọ̀la tóbi gan so Ọlọ́run á ran gbogbo abiyamọ lọ́wọ́ gbogbo alágbàtọ́ náà Ọlọ́run máa fún yín lókun àti agbára tẹ́ máa fi ṣèyá tẹ́ máa fi ṣe bàbá fáwọn ọmọ tó wà lọ́dọ̀ yín yẹn. ẹ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà láàmú rí pé dàrúdàpọ̀ a máa sábà ṣẹlẹ̀ nínú ìdílé tí ọkọ ó ṣe tiẹ̀ lọ́tọ̀ ìyàwó náà ó ṣe tiẹ̀ lọ́tọ̀ yóò bá di kóńkó jábélé kálukú ní í ṣe tiẹ̀ àwọn ọmọ gan máa dọmọ ọlọ́mọ nípasẹ̀ eléyìí irú ọmọ tẹ́ sọ pé ó wá láti ìlú Ìbàdàn tó fẹsẹ̀ rìn wá sí ìlú Èkó tá a mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìdílé wọn ẹ bá gba àwọn òbí lámọ̀ràn torí pé ìmọ̀ ṣe ti alọ́tọ̀ọ̀tọ̀ gan nu lé gan ó ṣeé ṣe kí wọ́n kan á mọ lọ abuse ọmọ wa ní ìta káàkan lọ mọ lu ọmọ wa nílò omi òjò ẹ bá gbà wọ́n nímọ̀ràn. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ní ayé àtijọ́ bí obìnrin bá wà nílé ọkọ tó di pé bóyá ìyà ń jẹ ń bẹ̀ bóyá ọkọ ẹ̀ ló fi ìyà jẹ ni o bí kankan ni wọ́n mọ ní language kan tó máa ń sọ language yẹn làwọn àgbájọ náà máa sọ pé ń gọ̀ náà máa ń jòkó tì wọ́n á ní jòkó tọ ọmọ ẹ̀ wọ́n á ní jòkó ti ọmọ ẹ̀ torí èyí kọ́ torí ọ̀la ni obìnrin kan wà ní ẹ̀gbẹ́ wa tó jẹ́ pé. arábìnrin Ọlátẹ́jú mo fi owó àtọmọ dín in lẹ́nu ẹ jẹ́ ká lọ sí ilé agbára lókè lọ́hùn torí pé olóyìn tá a láǹfààní àti gbéyẹ̀wò lórí ètò yìí fún títọ̀sẹ̀ yìí babade a ó máa tẹ̀síwájú lórí ètò ojúrí náà la wà ẹ kú ìkàlẹ̀. arábìnrin Ọlátẹ́jú ẹ ń bá ọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan mo fẹ́ ká ẹ fi dí ọ̀rọ̀ yín gúnlẹ̀. bẹ́ẹ̀ni mo rí arábìnrin kan tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó tó jẹ́ pé kò ṣiṣẹ́ lọ́wọ́ ọkọ mọ́ àwọn ọmọ stop school gbogbo ẹ̀ ṣàṣẹlẹ̀ ó wá sá lọ fódìdí oṣù mẹ́fà ẹ jẹ́ mọ̀ pé oṣù mẹ́fà péré tí obìnrin yẹn fi kúrò lé àwọn ọmọ yẹn mo ti bẹ̀rẹ̀ sí láwọn ọmọ yẹn káàkiri lọ́dọ̀ àwọn tí ò tọ́ tí ò ṣe gbogbo ẹ̀ mo ní bóbìnrin yẹn ṣe débẹ̀ lé tó lóun tó padà rú ní láyé mo ló fẹ́ bá yé àwọn ọmọ ìjẹ́ mo ní sórí abiyamọ káyì níbẹ̀ yẹ kúrò níbẹ̀ yẹ lásán tó abiyamọ ń sọ ó ní ṣe pẹ̀lú nínú ìgbé ayé wọn nísìnyí ó fún wọn kalẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí dáadáa gbogbo àdúgbò wọ́n ti dọmọ area boys ọmọ ganfe ṣé ìgbà tó bá wá fún wọn kalẹ̀ pátápátá kí ló rò kó máa ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ àwọn òbí nínú ilé pàápàá jùlọ ọkọ àtìyàwó kò dáa rárá tó bá ti di pé ọkọ àtìyàwó bá ti separate bẹ́lẹ̀ àwọn ọmọ yẹn ó kù sọ́wọ́ Ọlọ́run ó kù sọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni òtórí obìnrin agbára apá obìnrin kò ká ọmọ láti tọ́ bẹ́ẹ̀ ni torí bí ọkùnrin ò bá síbẹ̀ kò pé tóbìnrin ò bá síbẹ̀ kò pé obìnrin ní rò tiẹ̀ nínú ìdílé ọkọ náà ní rò tiẹ̀ nínú ìdílé ó dẹ̀ wọ́pọ̀ láwùjọ wa gan-an nísìnyí tó yẹ pẹ̀lú bíbá bímọ 5 ọkọ á ti kẹ́rù kúrò á lọ kó bọ́bìnrin mìíràn ẹlòmíràn á ti bímọ 6 á kó kúrò ńbẹ̀ a ní àwọn ọkùnrin ìsìn tí ẹ̀ ń sá fún bùkátà. ẹ jẹ́ ká sọ dáadáa o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó náà ń sá kúrò ńlé kí ẹ ṣe pé àwọn ọmọ gan ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ. mo ń bọ̀ ṣe rí sẹ́mọ̀ pé ìjọba ní ká máa ṣe family planning ẹlòmí family planning òdọ́dọ̀ wọn o. pé kò bí wọn tó lè tọ́. bẹ́ẹ̀ ni family planning òdọ́dọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀ yóò bá bímọ tán lára pé máa ń dà rẹ̀ wọ́n àwọn ọmọ àmọ́ ìjọ bí epo ẹ̀dá gbàgbàrò bá ti wá kamọ́. wọ́n àwọn fi hàn káàkiri. ọ̀tọ̀ tún nìyẹn ọkọ àti ìyàwó mi wọ́n á máa fi ọmọ hàn káàkiri ìwọ lọ sí ọ̀dọ̀ ìyá alágbájá ìwọ lọ sọ́dọ̀ ọmọ làkàṣègbè wọ́n wá sọ ọmọ di aṣọ tán hàngì káàkiri wọn máìndì kan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn yẹn èkíní nìyẹn èkejì ni pé òbí mi náà wà tó jẹ́ pé
ọkọ àti ìyàwó ti separate tó yẹ pé agbára ìyá ò ká àti tọ́ àwọn ọmọ yẹn before you know it nǹkan mi ló máa ṣẹlẹ̀ obìnrin mi gan fúnra ẹ̀ gan náà á kó kúrò ní ilé á fọ ọkọ kalẹ̀ àtàwọn ọmọ abọ́kùnrin mi lọ bó ṣe wà ní òbí náà ló wà ní gbàǹjà sẹ́mọ̀ kò dá torí ó wọ́pọ̀ ní àwùjọ wa dáadáa ó wọ́pọ̀ gan kàṣàdé bá kó ìdílé mẹ́wàá kalẹ̀ ẹ máa rí méjì inú wọn tó jẹ́ pé wọ́n ní irú problem tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó dẹ̀ jẹ́ kí bí ìgbà téèyàn tún produce more willigans láwùjọ wa ni instead of pé ká dínkù ó tún lé sí ni so ti yé yín so kò dáa rárá ẹ jẹ́ kí ọkọ àti ìyàwó bí ó ti wù nǹkan tó bá wà ńbẹ̀ bóyá ìjà ló wà ńbẹ̀ ẹ parí ẹ̀ bó bá ṣe pé ìyàwó ọkọ ẹ fẹ́ ìyàwó bí má sá jókòó kalẹ̀ gbogbo ohun tó ń pọ́n bí iná kọ́ ló ń jóyàn. gbogbo ohun tó ń pọ́n bí iná kọ́ ló ń jóyàn. bẹ́ẹ̀ni kò sí ohun tó dẹ̀ lélele tí ò ní padà rọ̀. bẹ́ẹ̀ni because no condition is permanent. èní la rí a ò mọ̀la ó lè lélẹ̀ ní kó tún dẹ̀ sọ̀m lọ́la má ti torí pé ó lélẹ̀ ní kó dà wọ́n mọ́ kalẹ̀. ká sì fètò sọmọ bíbí. ká bí wọn tí agbára wa lè ká láti tọ́jú fúnra wa. bẹ́ẹ̀ni ẹnìkan ní kí wọ́n á gbọ́ ọmọ tira mo ní mi lè gbọ́ ọmọ tira mo ní kì í ṣe pé bóyá mi lè bímọ mọ́ mo lè eléyìí tí mo mọ̀ pé agbára mi ká òun ni mo bí ni mo lè stop ẹ̀ kí tó wá gbà mí èkó kò sí nínú plan mi kò sí nínú agenda tèmi àsọyán nìyẹn ẹ̀ tẹ́ bá ní ìdìrànlọ́wọ́ mi mo lè send ẹ̀ ṣùgbọ́n kí tẹ́lẹ̀ tó bá fi kàn há mi níbí ẹ ti pamọ́jọ ẹ ti bí mẹ́fà ẹ tún wá kémi kẹ́ tún káyè tún gbà kẹ́ tún lè bí mi sí ẹ fètò sọmọ bíbí kára lè fúyẹ́ ni rárá o ẹ fètò sọmọ bíbí ẹ lọ ṣe family planning wọ́n ní wọ́n sọ pé máa kó báyàn kò yí kó báyàn kankan oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ yìí tó bá bẹ́ẹ̀ lára mu náà máa ṣe fún ẹ so ẹ jẹ́ ká fètò sọmọ bíbí ká dẹ̀ fojú táwọn ọmọ wa. arákùnrin kan tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ ńjọ́ kan nígbà tá a jọ ń tàkùrọ̀sọ ní ilé ayé tó ń wá yìí òun ó bímọ dáadáa pé bóun bá tiẹ̀ ti ń tọ̀ bẹ́ẹ̀ mọ̀ gbọ́ táwọn ọmọ ọmọ ọdún bíi tóun bá ti ń tọ̀ bẹ́ẹ̀ ó ní òun gbọ́dọ̀ bí tinú tán o kára òun lè balẹ̀ mu ní ẹ bá bí tẹ́ ẹ bá wá rówó tẹ́ ẹ tọ́ sí kò ní padà di nǹkan kò ní sí nǹkan kan tí í dà ẹ lọ́ọ́ fètò sí o òun lè mọ̀ràn tí mo fún arákùnrin yẹn lọ́jọ́ náà ẹ wá já wò ọ̀rọ̀ child abuse tá à ń sọ̀rọ̀ ń parẹ́ yìí mọ́ lu ọmọ ní ìlú omi òjò láwùjọ wa ipa wo gan lẹ́yìn rò pé ìjọba gan lè kó kí ló yẹ kó jẹ́ ojúṣe ìjọba lórí ìwà yìí. ipa tí ìjọba lè kó pọ̀ sẹ́ẹ̀rí kankan tó wà pẹ̀lú àwọn ìjọba wa I'm very sorry to say. Ó ní pé tá a bá ti gbé òfin kalẹ̀ gbàrà báyìí tá a ṣe òfin yẹn tó gbóná wàràwàrà lóṣù mẹ́ta sóṣù mẹ́fà àti relax. kò kì í pẹ́ títí. a kì í enforce àwọn law wa a kì í enforce ẹ̀ òfin tí wọ́n bá gbé kalẹ̀ ní ìlú Amẹ́ríkà lẹ́ni ó dìgbà tó bá yí òfin yẹn padà in the next 20 years ó sì wà fresh bó ṣe wà ní. ṣùgbọ́n tá a bá ti gbé òfin tiwa kalẹ̀ tá a ṣe wàràwàrà táwọn èèyàn mọ̀ ọ́ díẹ̀ wọ́n ti rí sí Nàìjíríà ni wọ́n wọ́n kíní wọ́n kì í enforce law torí a dúpẹ́ lọ́wọ́ ìjọba ìlú Èkó wọ́n gbìyànjú o mo gbé òṣùbà fún wọn wọ́n try because tí ìbá ṣe pé àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ká mọ̀ pé child abuse yìí wọ́n mú ní kúkúdù àti pé kán fìyà jẹ obìnrin ní ọ̀nà tí ò tọ́ lọ́nà tí ò tọ́ nìyẹn wọ́n ń gbìyànjú níbi yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣe mọ̀ wípé nínú àwọn àgùntàn ewúrẹ́ wà ń bẹ̀ àwọn míì tí ò ní gbọ́ràn wà ń bẹ̀ ṣé ẹjọ́ kí ìjọba túbọ̀ múra sí dáadáa kí kò sí tó burú jù láwùjọ wa nínú ìjọba tá a ní yìí ìjọba lè ṣe kán rí àwọn ọmọ tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó kí wọ́n dẹ̀ rán wọn lọ síléèwé kí wọ́n sponsor wọn ní school torí ọjọ́ ọ̀la Nàìjíríà ni kì í ṣe pé ìgbà tí Boko Haram bá bẹ̀rẹ̀ tí Niger Delta bá bẹ̀rẹ̀ kó tó ní bá ṣe bẹ̀rẹ̀ sí wá a máa negotiate pé kí ló máa ṣẹlẹ̀ rárá àti kékeré láti mọ́ pẹ̀kan rókò bó bá dàgbà tán apá ò ní ká bẹ́ẹ̀ ni so irú àwọn ọmọ yẹn kò sí tó burú bẹ̀ kí ìjọba pàápàá kó ṣe ìrànlọ́wọ́ fún àwọn irú àwọn ọmọ wọ̀nyẹn kí wọ́n tọ́ wọn níléèwé kó ní skul kan pàtó tó yẹ pé wọ́n máa fún àwọn yẹn ní scholarship kò pọ̀jù fún ìjọba wa ṣe báwọn kan ló lọ kó billions of naira sínú ilé yẹn tó bá gbé kalẹ̀ tó bá fi kọ́ skul kan fún àwọn ọmọ tó wà less privilege ẹjọ́ sọ ti pọ̀jù ni kò pọ̀jù náà. ìyẹn túmọ̀ sí pé ìjọba náà lójúṣe. ìjọba gangan pàápàá wọn lójúṣe tó pọ̀ dáadáa de àwọn òbí pàápàá àwa náà tún lójúṣe ká má sọ pé torí pé ìjọba máa ràn wọ́n lọ́wọ́ káwa tún dákalẹ̀ kẹ́ máa pe ọ̀pọ̀ ọmọ ẹ̀kọ́ bí ẹ̀kọ́ ẹ̀dá kẹ́ni dáàdì wa ló láìkì ọmọ ọmọ ìjọba ni dáàdì wa ló láìkì ọmọ ẹ̀sà jábílẹ̀ fún ìjọba ẹ̀sà máa bí kò sí tó jọ bẹ́ẹ̀ rárá ó yẹ kí ìjọba ní òfin bóyá nínú ìdílé kan bóyá ọmọ mẹ́ta péré bóyá ọmọ mẹ́rin péré ní ìdílé kọ̀ọ̀kan máa bí. ní ìjọba wa sọ ẹ bá ti bí ọmọ mẹ́rin lọ bó bá ti bí ọmọ mẹ́rin bẹ́ẹ̀ lọ kí wọ́n ìjọba wa máa ṣe fún wọn. kò lè tó bẹ́ẹ̀ yà àwọn ọmọ Nàìjíríà mọ̀ bẹ̀rù
kọ́ ti kọ́bì kankan lẹ́ni tó bá ti bímọ jọ mẹ́rin lọ tó ti wà lọ́sítù tàbí pé ilé ìgbẹ̀bí ni tó bá ti bímọ mẹ́rin tó bá ti mú báyìí ẹ mọ̀ pé gbà yẹ ẹ ń fi dẹ́rù bá àwọn èèyàn pé téèyàn bá ti ní HIV báyìí tó bá ti dé hospital bẹ́ẹ̀ wọn ní jẹ́ lọlé mọ́ ó níbi tọ́mọ́ fi wọ́n pamọ́ sí ìjọba ọmọ fún olóúnjẹ ẹ rí i pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí súkì so bí àwọn ìjọba náà bá ṣòfin yẹ láti fi àbí òfin mìíràn pé tọ̀ ẹni tó bá ti bí ọmọ mẹ́rin lọ o àbí mẹ́ta ni o pé ibi báyìí wọ́n bá ti mú báyìí gbàrà tó bá ti bímọ tán lọ hospital báyìí òun àtọmọ báyìí ibi báyìí ni ó mọ̀ gbé. ẹ rí i pé ṣe rí ọ̀rọ̀ pé kí ọ̀rọ̀ ìjọba yẹn láti ẹ̀tún á gbé ti sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tìjọba ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn gan lábí amọ̀ gan ẹlòmíì gan bẹ́ẹ̀ pé ó ní ìkà nínú. kì í tiẹ̀ ṣalágbàtọ́ nìkan. tó kù gangan táwọn ẹlòmíì bá gbé ọmọ rẹ̀ ní àbàrà nulẹ̀ báyìí. sẹ́ẹ̀rí ẹni pé sẹ́yìn sílẹ̀ bí ọmọ ìṣá. tinú ẹni ó burú ni. tinú ẹni lọ tí máa ń pààyàn mọ́. kò tí yẹ yín tinú ẹni lọ tí máa ń pààyàn mọ́. pé èèyàn bá ti níwà tí ò da tó níwà burúkú tó jẹ́ pé ìkà ni á fi kan rẹ̀. Bàbá kan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó ní téèyàn bá gbígbóná pé èèyàn jẹ́ni tó burú ẹlẹ́gùn sàn pọ̀nà tó burú ó ní yóò fi ṣe ọmọ ẹ̀ ní kọ́kọ́ máa fi ṣe nílé yóò fi ṣe ọkọ ẹ̀ irú àwọn obìnrin yẹn máa rí kó tó wá fi ṣe ara ilé àti kó tó wá àwọn tó múlé ti dáràn àwọn aládùúgbò wọn tọ́jọ́ ń gbélé ogun ni wọ́n dá so ó rẹ́dì láti bá wọn jà ó rẹ́dì láti wọ níkà ó rẹ́dì láti ṣe everything so kí àwọn òbí nínú ilé ẹ jẹ́ ká máa wo àwòkọ́ṣe rere ẹ jẹ́ ká wo àwọn bàbá wa tó jẹ́ àwọn ìyá wa tó jẹ́ pé wọ́n dúró táwọn ọmọ wọn táwọn ọmọ wọn yàn tán yanjú lé ní ẹ máa wo ìdílé tó bá dúró papọ̀ ẹ máa rí pé àwọn ọmọ wọn máa ń yanjú wọ́n máa ń wà Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ bí ò tiẹ̀ tó Ọlọ́run máa gbé yín sókè Ọlọ́run máa gbọ́wọ́ yín sókè Ọlọ́run máa ràn yín lọ́wọ́ àwọn ọmọ yẹn máa dín ńlá àwọn yẹn máa dín wọ́n á sanjọ́ fún yín ọmọ tó mú tira lé ní ọmọ yẹn náà ò ní gbàgbé olóore tó bá dọ̀la ọmọ yẹn ò ní gbàgbé olóore torí àwọn ọmọdé ṣòro ṣẹ́ o ọmọdé ló ṣòro ṣẹ́ jù ní gbogbo ọmọdé ló ṣòro ṣẹ́ jù wọn kì í gbàgbé kan tó bá dọjọ́ wájú wọ́n máa béèrè ẹ wo nǹkan kan ṣẹlẹ̀ mí alákòókò bọ́ tó jẹ́ láàrin ìṣẹ́jú kan nǹkan kan ṣẹlẹ̀ bàbá kan àwọn òbí ẹ̀ wà ní Ghana ń gbà yẹn wọ́n wá fi bàbá yẹn ti second born mọ̀mọ́ wọn ló wà ní Nàìjíríà wọ́n wá fi tì ẹ jẹ́ mọ̀ pé wọ́n máa kó góòlù ránṣẹ́ wọ́n máa kó gbogbo ẹ̀ wọ́n máa ó ládalẹ́ kan tó gbé oúnjẹ kan nígbà tó bá lọ lọ́jà alẹ́ tó bá di bí around bí 9 o'clock tán bá dé náà ẹsẹ̀ máa gbóúnjẹ alẹ́ kaná ló ẹsẹ̀ máa jẹun ṣé mọ̀ pé ńgbà tọ́lọ́run gbọ́wọ́ ẹni yẹn sókè ọmọ yẹn ló tún wá jẹ́ olórí nínú ìdílé yẹn tó tún jólú ọmọ nínú ìdílé yẹn ṣé mọ̀ pé òun wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa ránró ó wá bẹ̀rẹ̀ sí wọ́n ní wọ́n bá ti bèrè kankan wọ́n wá ń sí ìtàn yẹn àwọn yóò dẹ̀ mọ̀ kan táwọn ṣe tó fi di pé kẹ́ mọ̀ ránró ṣebí kì í ṣagbára yín lẹ fi wà níbi tẹ́ wà lẹ́nìí so ọmọdé sọ̀rọ̀ ṣẹ̀gan ẹ jẹ́ ká bàbá ti ro èní káwọn ìpè ọ̀la ó tóbi jè ní lọ lórúkọ Jésù yóò dára fún gbogbo wa. ẹ ṣé púpọ̀ wọ́n ti gbàládùúrà Ọlọ́run ó jẹ́ kó dára fún gbogbo wa àmọ́ àwa òbí ọ̀rọ̀ láti gbọ́ yìí lórí ètò Ojúrí ẹ ti gbọ́ àmọ̀ràn tí wọ́n fún wa lọ́lọ́kọ̀ ọjọ́kan ìmọ̀ lu ọmọ nílò omi òjò ìmọ̀ lu ọmọ nílò kòkànmí ìmọ̀ lu ọmọ pé mi kọ́ ọmọ bí ìmọ̀ lu ọmọ nílò àìtọ́ child abuse ó ti wá wọ́pọ̀ láwùjọ wa ẹrẹ lómi báyìí yóò gbòjà lọ́mọ ọdún 7 lórí yóò ní pé bí ò bá tí ì kiri kókó pawó wálé inú bí owó tó bá pa yẹn ni wọ́n ti yọ owó oúnjẹ fún ọmọ bẹ́ẹ̀ àti wọ́n rí káàkiri wọ́n pọ̀ lábẹ́ bíríìjì ẹ dákun àwa òbí ẹ jẹ́ ká gbìyànjú kárí wípé adín irú ìwà yìí adínkù pátápátá láwùjọ wa kí àwùjọ wa kó lè bá di àwùjọ àmúyangàn ní tòótọ́. kí wọ́n lè enforce family planning. ìfètòsọ́mọ bíbí. kán enforce kí gọ́ọ̀mẹ̀ntì enforce. ó ṣe pàtàkì jù àwọn ìjọba wa náà kàn náà bá wà nǹkan ṣe sí lórí eléyìí pé akànṣòfin ní asòfin ká ṣàmúlò ẹ̀ gan ó sì wà bẹ́ẹ̀. bá a ṣe rí mọ́ rèé lórí ètò Ojúrí mi ò ní ṣàdúpẹ́ lọ́wọ́ àlejò tá a ti pè wá sí orí ètò fún ti tòní. àwọn náà ni arábìnrin Adébọ́lá Olateju tí wọ́n jẹ́ lámẹ̀ẹ́tọ́ àwùjọ ẹ kú dìde lórí ètò Ojúrí o. ẹ ṣé olóòtú. a ó mọ rí yín bá o. ẹ ṣé o. àwọn aláṣẹ ìgbìmọ̀ iléeṣẹ́ wọn ni a kì í púpọ̀. iléeṣẹ́ yóò máa tẹ̀síwájú. àmín o. nọ́mbà àtẹ̀lẹ̀ pé arábìnrin Adébọ́lá Olateju sì rèé fún àmọ̀ràn lórí ètò ìdílé 08055464324 08055464324 ní nọ́mbà àtẹ̀lẹ̀ pé wọ́n sí. nọ́mbà tí ẹ lè pè mí sí rèé lẹ́yìn ètò ẹ bá ní àmọ̀ràn kan tí ẹ fẹ́ fún wa bẹ́yìn náà fẹ́ polongo tẹ́ ń ṣe ń lé iṣẹ́ yín yẹn lórí ètò yìí ètò Ojúrí ilé iṣẹ́ tẹlifíṣàn Orísun kò ṣe má wò ní o kódà ó ti do oògùn ẹ̀jẹ̀
Ọlọ́run ó ṣàánú. Nọ́mbà tí ẹ lè pè mí sí rèé lẹ́yìn ètò, ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀, mo sì nígbàgbọ́ pé dúdùn lọ́sàn ó so. 08060980071 08060980071. tó bá jẹ́ lórí Facebook Ara Lọ́mọ presenter, tó bá jẹ́ lórí Instagram Ara Lọ́mọ presenter, aralomo01@gmail.com ní lórí ẹ̀rọ àti email. ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ ńbẹ̀. mo ń lọ Olúwo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí fún títọ̀sẹ̀. a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ibraheem Ganiy lórúkọ mi o, Ara Lọ́mọ presenter. títí ìgbà míì tá a máa pàdé lórí ètò yìí ni mo ń sọ fún yín wípé nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa àyípadà ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká máa rántí kó sì máa wà lọ́kàn àyà wa ní gbogbo ìgbà wípé àyípadà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Change begins with me. Ó dìgbà.